والصلاة والسلام على حبيبه المصطفى على آله وعلى أصحابه وعلى المؤمنين به إلى يوم الدين وبعد. àwọn èèyàn kan wọ́n ń gbé pé Olúwo níbi ìjókòó inauguration imam League of Imam and Alpha Yorùbá Land Edo and Delta rọ́bìtọ̀ al-a'imma wal-ulama bibiladi Yorùbá Edo wa Delta. wọ́n bàbá wa Olúwo wọ́n ní wọ́n bú wọ́n sọ̀rọ̀ wọ́n ní àwọn bàbá wa àná wọ́n fẹ́ẹ̀lì. ọ̀rọ̀ tí Olúwo sọ Olúwo kò jẹun ìgbà tí wọ́n jọ sọ̀rọ̀ láàárọ̀ yìí Olúwo kò jẹ wọ́n ní kí wọ́n gbálà yìí tóun sí kíni tóun sọ ni torí kìí ṣe tó Olúwo wí ni yí pé ó bú àwọn bàbá wa àná kò bú àwọn bàbá wa ní rọ́bìtọ̀. ọ̀rọ̀ tí Olúwo sọ ó ju rọ́bìtọ̀ lọ àti rọ́bìtọ̀ àná àti rọ́bìtọ̀ òní. àwọn tó Olúwo ń bá wí àfáà tó Olúwo ń bá wí àti àfáà tó ṣe rọ́bìtọ̀ àti àfáà tí ò ṣe rọ́bìtọ̀ tí wọ́n sì pọ̀ ju àti ń ṣe rọ́bìtọ̀ àná tí wọ́n àánú ẹgbẹ́ rọ́bìtọ̀ àná àti rọ́bìtọ̀ tuntun tá ẹsẹ̀ dálẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àtàfáà ti ń bẹ́nu rẹ̀ àtàwọn tí wọn ò sì nú ẹ̀ tẹ́sí pọ̀ ju àwọn tí wọ́n ń ṣe ní tẹ̀lé lọ. gbogbo àfáàlẹ̀ Yorùbá Olúwo ń bá wípé fílíọ̀ ni torí wọ́n ní wọ́n yọ ọkọ̀ òkú ọ̀rọ̀ àwọn mo sì sọpọ́ọ̀tì ọ̀rọ̀ òun pẹ̀lú àlàyé tèmi. fílíọ̀ ni láti jọ́ yìí káwọn àfáà wa ká má líìdì wa ká má líìdì àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá lórí politics. kìí ṣe ìbú ọba tó kún gbogbo bàbá yẹn lé ni ọ̀pọ̀ bàbá wa Sheikh Abakile Olúwo respect bàbá wa Sheikh ó sì sàpàlẹ̀ bàbá wa Sheikh Al-Marhum Adam Abdullahi Al-Ilory bàbá Kamal gbogbo àwọn àgbárí tó ti kọjá. bàbá òde tako rọ́bìtọ̀ tí wọn bàbá tako rọ́bìtọ̀ wọ́n sọ fún máa mú ìwé púpọ̀ gbọdọ̀ di rọ́bìtọ̀ mọ́. bàbá wọn Olúwo kì í ṣe ọ̀tá Americas abẹnikẹ́ni wọn lọ́wọ́ méjì àwọn olè kó jẹ àwọn òṣèlú mistake láti pé káwọn sọ fún àwọn ọ̀dọ́ ọ̀sìn àti àwọn àfáàsìn àti gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá yìí pé ẹjọ́ in politics ká má ṣe àṣìṣe táwọn kan ṣáájú wá sí. wọn làwọn òṣìwé kì í ṣe pé àwọn disgrace anybody torí jẹ́ wíwù àwọn afáàtà ń bẹ ní ìsìn náà àwọn náà ń ṣe àṣìṣe náà dì sí i o ní wọ́n á ń pè wá pé ká má ṣàṣìṣe. ẹlẹ́kejì wọn làwọn òkó jẹ́ wípé kò yẹ kí àáfà kọ́ máa sọ ògùn kọ́ máa ṣẹbọ kọ́ máa sọ pé ògùn ọ̀ràn òun kọ́ máa sọ pé òun nídìí ògùn òun fẹ́ lo ògùn wọn làwọn òkó jẹ́. àwọn náà support wọn àwọn alu tawhid kò sì kó bá ọ̀rọ̀ táwọn fẹnu tá a gbẹnu lé lórí Sheikh Adam Al-Ilory bàbá wa Kamaluddin Al-Adabi bàbá wa Sheikh Abdulbaki Muhammad bàbá wa Murtado Abdulsalam àti gbogbo àwọn bàbá lókè ààrẹ gbogbo àwọn bàbá pátápátá tí wọ́n fọwọ́ sí wọ́n ṣe dá rọ́bìtọ̀ ọ̀lẹ́ bàbá wa ni wọ́n àdẹ ṣàṣìṣe wọ́n ní reason ká a bá rí wípé ìjókòó tí wọ́n dálẹ̀ kò dá sóṣèlú tí wọ́n bá dá sóṣèlú wọ́n kan ìjókòó yẹn ní àbùkù tí bá ń kan olóṣèlú yọ kan àwọn náà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn bàbá àgbàríkà yìí kò sí ẹni kankan ní ọjọ́ òṣèlú wọn kàn lead politics wọn àdẹ pariwo rẹ̀ kò sí ẹni kankan ní ọjọ́ òṣèlú Sheikh Adam Al-Ilory especially torí nínú táwa mọ̀ pẹ̀lú bàbá ni wípé kò sí alágbára kankan ní Nàìjíríà yìí ní tí mo mí ní president àbí gọ́ọ̀nà eré àti àwọn àti wọn kì í pọ́n bàbá lé kò dẹ̀ sí kankan ní wọn tí bàbá ìbéèrè ẹ̀tọ́ àwọn mùsùlùmí kódà Sheikh Adam Al-Ilory nígbà tí ń jà fẹ́tọ̀ àwọn mùsùlùmí against àwọn olóṣèlú against àwọn adarí ní Nàìjíríà ó la wàhálà lọ tó lè pé ó ń fẹ́ pa ilé ìkéwù gẹ̀gẹ̀ wọn lára ó fẹ́ pa lára bàbá tó lajú ni kì í ṣe pé ẹnìkan kan bẹnu wọn tó rọ́bìsì politics wọn kàn fẹ́ èrí àwọn ìwà irọ́ àwọn ìwà jàǹbá tí ń bẹ ní òṣèlú ọ̀tá ọ̀nà tí wọ́n gbà ṣe òṣèlú tí wọ́n àmú níṣẹ́ àmọ́ inú abala tí wọ́n ní bùkátà ń bẹ wọ́n dúró tì wọ́n bàbá ìyàwó ńlá jẹ́ kí wọ́n máa kọ́ kí oníṣùkú ẹnu àwọn bùkátà ti òṣèlú tí wọ́n nù. ẹ wá ní òṣèlú tí Olúwo wí ó ju tí àwọn bàbá wa yìí ṣe lọ o mo fi kó ní àlàyé wọ́n mọ Olúwo dáadáa kò sọ́ta àwọn bàbá wọn bàbá jọ́ta àwọn ẹmú ibi tó ti mú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bú wọn wá ibi tó ti mú Sheikh Adam Al-Ilory ẹmú wá ibi tó ti mú bàbá Kamal kò sọ́ta àwọn wọn ò sì mú ẹjọ́ kó nǹkan in ti ń jẹ wáyà ní sọ nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń jẹ́ àkóbá fáwọn mùsùlùmí lápapọ̀ kìí ṣe nìkan àwọn mùsùlùmí lápapọ̀ ńlẹ̀ Yorùbá lónìí tó ń challenge wa tí ń dára láàmú láà ní ìdí solution fún àdánwò ní ọjọ́ fún wa Olúwo sọ méjì ń bẹ tá a bá jẹ́ ni tí nǹkan mẹ́rin yẹn ń kala ẹnu méjì tó sọ ń bẹ ní ìjókòó wa ọ̀yà ronú sí ni kò yá mu ní báàbù wípé òbúwa wọn búwa gbogbo ìbàtẹni tí ọ̀rọ̀ bá ń kala bá fẹ́ sọ̀rọ̀ níwájú ẹni tí ọ̀rọ̀ tí ń sọ ó jódodo lọ́dọ̀ rẹ̀ ibi abala bí tó tọ̀ bá ti sọ gbólóòtọ́ bá le táníyẹ èèyàn bá da òótọ́ pọlọ rẹ̀ dẹ́ pé tó dẹ̀ yé kò ní rí sí pé èébú ìyẹn ló máa bá ọmọ ẹ̀ wípé ó ṣe á fọ́nú báyìí kò sí pé ọmọ fọ́nú ṣùgbọ́n n tí ń bá wílé lórí kílódé tí ò yé gbàtí èèyàn gbogbo lóun fọmọ kí o rẹ̀ ọ̀fọ́nú pọ̀ kì í sí pé ọ̀fẹ́ ọ̀fọ́nú kì í sì pé ọ̀fọ́nú àmọ́ èyí tí ń bá wílé lórí ló ka lára lọ́jọ́ bá sọ ti sọ
Olúwo nínú àdánwò mẹ́rin tí ń bá ilẹ̀ Yorùbá sọ jà lónìí, àdánwò tó burú jù náà ni báwọn èèyàn ṣe wọnú ẹbọ, báwọn àfáà gan ṣe wọ̀ ó sọ̀rọ̀ nípa ẹ̀. Kò dẹ̀ ṣe ẹnì kankan nú ẹni tọ́lọ́run bá pè láàfáà rí àfáà àlùbáríkà tí ìbá ṣe cultist tó ń bá àwọn ẹlẹ́bọ múlẹ̀ tí ó ti kúrò nílànà Islam tó máa ń sọ̀rọ̀ nípa ẹbọ yìí tó ṣe lájú, ìwọ náà ó tara pé ìwọ lọ́mọ yọ ọ̀ràn ẹbọ yìí, káwọn àfáà máa gé orí òkú, kọ́ máa ṣoògùn, kọ́ máa wá àfẹ́rẹ́ káàkiri, ọlọ́mọ yọ lẹ Yorùbá ń bẹ́ wo. Abala ẹbọ yẹn gbogbo ẹ̀ tó bá jà fà gidi tó sì lájú lọ́mọ ìpè bó o láṣẹ sí wáàsí fún mùsùlùmí ọfà 30 million nílẹ̀ káàró òjìrí bí wọ́n ti ń sọ Yorùbá yìí, báwo wọn ó ṣe jìnnà sí ẹbọ tọ́lọ́pọ̀lọpọ̀ lórí ìfọ̀fún bẹ́ẹ̀. Kódà ní lẹ́fù àwọn adarí àáfàá ni àbáwọn olóyè ẹ̀sìn ni àti àwọn ọ̀dọ́. Ṣùgbọ́n aláàkọ́nà Olúwo wa mẹ́nuba wọn ò faramọ́ káàfà kọ́ máa ṣẹbọ, kọ́ máa ṣoògùn, kọ́ máa gbójúlóògùn, kọ́ máa lóògùn ó ṣiṣẹ́ fóun, ibẹ̀ ń pe Ọlọ́run, ibẹ̀ ní buhawu, ibẹ̀ mọ nǹkan tí ń pè ní táwọn ìbọn ẹ̀dá kọ́ táwọn ìdùn yẹn ẹ̀dá fi ẹ̀yìn tó dáa yàtọ̀ sí pé tọrọ líìgì bá ń káyàn láwo ó lè yí gbogbo ọ̀rọ̀ tí mẹ́mẹ́tọ̀ dáa ṣáìdá. Nọ́mbà 2, ó pè sí ìṣòro kejì tó burú jáì tó fà wá sẹ́yìn tí ò jẹ́ àwa àwájú tí wọ́n bá gbé Nàìjíríà lé Azikiwe lọ́wọ́. Ó tó pé ìwé ẹ̀ tí Azikiwe kìí ṣe mùsùlùmí, ó hẹ̀pù Christian nílẹ̀ Ìgbò láti wà lẹ́yìn agbára gan torí kìí sáfà àfọ́sùsì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Nígbà wọn gbé lé Awólọ́wọ̀ lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá yìí, ó hẹ̀pù àwọn Christian láti dominate gbogbo ààyè táàrà àwọn mùsùlùmí, kódà wọn ò jẹ́ àtètè fi ìrọ̀rùn àti freedom òmìnira kàwé ní ti wọn ní pé bọ́ bá fẹ́ kàwé dandan ní kọ́kọ́ di Christian àìmọye ìlú. Wọ́n dẹ̀ tó ń láìkí irú mẹ́tọ̀dù torí wọ́n jẹ lọ pẹ̀lú mẹ́tọ̀dù yẹn ní àsìkò òyìnbó amúnisìn àtàwọn eré àbí tí wẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ nígbà tó gbòmìnira gan wọ́n jẹ lọ gan lọ́jọ́ wọn máa pariwo pé kí wọ́n dá sùkúù padà fún àwọn missionary tó máa pariwo rẹ̀ torí mẹ́tọ̀dù tí wọ́n lò nígbà yẹn àìmọye mùsùlùmí wọ́n fi kó lọ sínú ṣọ́ọ̀ṣì. Nítorí ẹgbẹ́ mẹ́tọ̀dù yìí kó tó wá ṣiṣẹ́ lẹ́yìn bàtà gbòmìnira òun náà ni pé ọwọ́ àwọn èèyàn tí wọ́n kì í ṣe mùsùlùmí níjọba bọ́ sí lọ́wọ́ bàtà gbòmìnira. Ó sì yàn gbangba pé ìgbà tí ìjọba tó gbélé yàn lọ́wọ́ ọwọ́ Ahmadu Bello nílẹ̀ Haúsá ní north lọ bọ́ sí bó ṣe bọ́ sọ́wọ́ wọn ṣàbòsí Christian wọ́n protect ẹ̀sìn wọn torí ibi tẹ́yìn bá ti jẹ́ majority tó sì dá sí àyà authority majority yẹn kò ní feel bí minority ẹ̀tọ́ rẹ̀ yọ ọ́ lé minority lọ́wọ́ irú ìwé tí minority rí ọkà ẹ̀tọ́ mi rèé kì í ṣe báwọn tí wọ́n jẹ́ Christian tí wọ́n kàwé wọn ò sí náà ti bẹ̀tẹ̀ àwọn afáà díje ń àwọn rí Ahmadu Bello bẹ́ẹ̀ ṣe rí wọ́n sọ lárúbáwá àbáfáà ni kì í sábà kékeré ó jẹ́ igbákejì rọ́ọ̀bì tó tẹ̀lé alámì ìsìlámù nígbà tí sáré nígbà ń jẹ́ igbákejì Ahmadu Bello yìí ṣe ẹnìkan lásán ẹ̀tọ́ lajú àgbáyé ni àfáà tọ́jọ́ nígbà òsì kò sí lókè kò sí nísàlẹ̀ bí àfáà àgbà ni tó ń sọ lárúbáwá àfáà àgbà ni tó ń rólé bàbá rẹ̀ àgbà àfáà ni tó tó ń darí politics wọ́n jẹ́ kí gbogbo àwọn àfáà rí pé gbogbo àfáà dá sí politics báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn àfáà wọn àjìnà sí politics wọn àjìnà sí ètò àṣẹ wọ́n jẹ́ kí anybody ọmọ làyà irú tí ẹ ní àyà rẹ̀ bí àwọn mùsùlùmí àpọ̀jù lẹ́yìn Yorùbá bí kí ló dé tó ń bá àjàjà ìjábù ṣé bí tó bá àwọn àfáà wa wọn sí nítòsí authority ni tí àwọn àfáà bá pe gómìnà àyà gómìnà àwọn tí wọ́n ń da àwọn ọmọ aláàmúyí kó wọ́n gbọ́dọ̀ sọ torí àní kí ọmọ yín kó borí o stéètì wo nílẹ̀ Yorùbá làwọn àfáà ti lè lo owó àṣẹ bẹ́ẹ̀ kí wọ́n sọ wípé èyí tí ń bú Ọlọ́run lórí íńtánẹ́ẹ̀tì tí ń sọkúsọ nípa Ọlọ́run ìwọ gómìnà yá kìlọ̀ fún stéètì wo ṣá bí ẹnìkan dá kọ́ sọ wẹ́ẹ̀lì tí mùsùlùmí ti jẹ́ majority nílẹ̀ Haúsá alápòjù èyí fún ní Kwara lásán Yorùbá alápòjù Kwara wọ́n bí ẹnìkan dá irú tí wọ́n ṣe ń bú ànábì wọ́n tó bẹ́ẹ̀ wọ́n náà àfáà bẹ̀ wọ́n àjẹnà sí politics níbi wọ́n jìnà bí kan míì òun wá ní ọ̀rọ̀ tó lúwo sọ èmi nìkan jẹ́ pé ó yára dáadáa yìí pé wọ́n bá ní kan ṣe tó ní òdodo gbọ́ tó ní oníràká ìdáadáa àwa lásọ̀rọ̀ yìí pé àwa o àti sọ́ta àwọn bàbá wa ẹnìkan kan ò lè fi ẹ̀gọ́ àìmọ̀ṣèlú lọ àwọn àfáàtà wí gan Sheikh Abaki Muhammad níbi tí ẹnu wọn bá tí wọ́n gbọ́dọ̀ ṣe tí ò ní máa kábùkù bá wọn nínú òṣèlú èyí tá a fi lọ wọn bẹ́ẹ̀ bàbá dá sí ebi bàbá tẹ́lẹ̀ wọn ní àwọn kàwé ìgbà tó sì rí pé freedom ti wà wọ́n tún ní àwọn kálọ́ ó máa bàbá ìgbà báyìí kọ́ ni Olúwo bá wí Sheikh Adama lè lórí díẹ̀ ló kúkọ di Ahmadu Bello lẹ Yorùbá gbogbo àwọn ìwádìí bí yẹn Ibrahim Babangida wọ́n wà bá bàbá ní pẹ̀lú respect ní ọ̀dọ̀ wọn lágége àwọn bàbá wa làwọn bàbá wa tí wọ́n bá jìnnà sí òṣèlú kì í ṣe pé ẹnu wọn bá tán ní ìdí ń bẹ wọn à ṣe ní tí ẹ̀ fi ń ṣe òṣèlú nígbà yẹn gan àwọn bàbá wọn ò ní wọ́n ẹ̀sẹ̀ ṣe wàhálà láti kó àwọn afá àjọkẹ́nu wọn kù ọlọ́lọ́mọ yẹ ìfòrò àìmọye corruption tí Sheikh Adamu ṣe níjókòó yẹn fẹ́ pọ̀pọ̀ àwọn afá yẹn àìmọye kan tó burú tí wọ́n bá gbé wọlé Sheikh Adamu ẹ̀jọ̀ wọlé ìjókòó níjókòó tí ó ti capture mẹ́rin lọ capture bí ṣe kì í capture gbogbo mùsùlùmí ṣé ẹrù bí rọ́bìtò kankan àti táwọn dálẹ̀ ta ẹ̀sẹ̀ dálẹ̀ àti táwọn bàbá wa dálẹ̀ lánàá ẹrù bẹ́ẹ̀ lè pàṣẹ gbogbo mọ́sálásí ni wallahi àfi ẹni tó bá fẹ́ ṣe àbòsí àti títa wa àti táwọn bàbá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bá pa àṣẹ fún àwọn mọ́sálásí ilẹ̀ Yorùbá
àṣẹ yẹn kò lè cover ju 10% lọ́dọ̀ tí èkó wọ́n lè má gbọ̀ngàn pé yẹn pàṣẹ ẹ lọ́ọ́ rí bẹ́ẹ̀ kan àwọn kan bẹ̀ wọ́n mọ̀ pé bí wọ́n ti sọ̀rọ̀ yìí wọ́n mọ̀ pé rọ́bìtọ̀ kìíní àti kejì wa àwọn ló sì pọ̀ jù. Number 2 òun náà sì dájú òun náà ní pé iṣẹ́ rọ́bìtọ̀ kìíní àti kejì kè cover if 5% ní gbogbo sáà tí mẹ́lẹ̀ káàró jèrè kè cover rẹ̀. tí ó bá jẹ́ wípé rọ́bìtọ̀ àwọn bàbá wa tàná àbí ti tiwa lónìí ẹnu wọn bá ká 70% tó lọ sáà sí mẹ́lẹ̀ Yorùbá lónìí kò sí ẹgbẹ́ kankan tó lè wọlé ilẹ̀ Yorùbá àwọn bàbá yìí ni wọ́n sọ èyí tí ó bá wọlé nu wọn. bẹ́ẹ̀ tí wọ́n ní ẹgbẹ́jà tán ara jẹ́ wọ́n ní Ìmáàmù state ṣé Ìmáàmù state wo mo ń sọ níbi ìdí ìsìn lónìí káàsì má tán ara jẹ́ Ìmáàmù state wo lọ́wọ́ àtó lè pa àṣẹ fún state rẹ̀ pé bí tẹ́yìn ìṣòwò dìbò ṣeré gbogbo òbò tá à ń dì àwọn tó gbóná jù ń bẹ̀ tó jẹ́ pé Christian versus Muslim ló fẹ́ jọ ìbò Buhari jẹ́ kan ìbò Ahmad bàbá wa President Tinubu ọjọ́ kan Muslim ticket níbi ìbò yìí àwọn Christian wọ́n control more than 85% Christian voters gbogbo Christian ti lọ tẹ̀ka wọ́n tẹ̀ka lórúkọ ṣọ́ọ̀ṣì ni lórúkọ hallelujah ni lórúkọ Christianity ni against Muslim gbogbo Christian ti ń bẹ bí 85% wọn ní tí church sọ fún wọn ni wọ́n ṣe ìdákẹ́jì lọ́sẹ̀lẹ̀ lọ́dọ̀ tàwa àwọn tá dìbò fún ANPP àwọn tá dìbò kẹ́gbọ́n kọ rẹ̀ kí ló ń kókó lórí ANPP yìí tọ́káṣó àwọn tá dìbò fún Àtìkù ọ̀pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀ tí a gbàgbọ́ Tinubu àti nínú ọ̀chà àti níbi ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ Yorùbá tí mo ti sọ̀rọ̀ àkàlọ̀ dìbò fún ó dà ká dìbò fún LP náà mùsùlùmí ìbò òkú bó ṣe mú òun ló gbé Bọ́lá Ahmed Tinubu tá a bá wá sí ní kíkẹ́ ìṣẹ́ tán káwọn àfa bẹ bó ṣe kí wọ́n bẹ we are not talking about àwọn àfa wa àwọn olórí wa ní ẹ̀sìn ṣé ẹ̀hẹ́ ṣe politically ni àbí kí ni táfẹ́ máa sọ ọ̀dẹ̀ kó yà jí àwa àwọn àfa wa wọ́n exist lé kéw wọ́n exist lórí níbàrí wọn wọ́n exist ní wáàsì lásán wọ́n exist ní humanity lágbo mùsùlùmí ò rí wọn lọ bá ṣíṣòro bá wọn bẹ́ẹ̀ tàbí wọ́n exist politically even ní mídíà wọ́n exist tó wọ́n bí kírísẹ̀ exist ibi tí bàbá olúwo wọ́n sọ nìyẹn bí ọ̀nà sí yéyé níyun ẹgbẹ́ ìtẹ́lẹ̀ ìlú yé ṣé ẹ̀rí kó fìyà jẹ wá pé àwọn afáwọ̀ lẹ́nu níbi òṣèlú òṣì gọ́fúnà tẹ́lẹ̀ rí bá sọ̀rọ̀ láyé ká sàdúrà gọ́fúnà tó gbowó àdúrà kí ni kàmí ìtẹ́ máa bá lọ ilé àṣẹ ilé gómìnà ní àbọ̀fíìsì gómìnà àti kí ni kàmí ìtẹ́ gómìnà wọn máa bá wà fún ẹ̀dá pẹ̀lẹ́sọ ṣé wọ́n ń kọ́ ọmọ sí ìjọba báwọn chọ́ọ̀chì ṣe ń kọ́ ọmọ sínú ìjọba ọmọ mélòó lẹ́tà yèrè mo rí ka ìgbàtà fi dákàfé wà lẹ̀ níjọ́ yẹn the first internet cafe tí ọkọ̀ wà nínú ìgboro Òwò àwọn aládàálẹ̀ ó ti pẹ́ díẹ̀ o ní Christian àwọn sí àláwọ̀ everybody nítorí tá a dálẹ̀ ni pé ẹ̀yọ kan tó wà lẹ́yìn inú university ìbówó ẹ̀ntàn baptist ni wọ́n lẹ̀ ń dí àwọn mùsùlùmí lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ìjà àdáti alẹ̀ níjọ́ yẹn tá a fẹ́ dáti alẹ̀ kò tí sí cafe kankan tẹ́yẹ̀ ti lè browse ní gbogbo olówó àwọn àdálẹ̀ àwọn wá hàn lọ́wọ́ tí Christian máa fẹ́ wá kọ́ wa àwọn ń dí àwọn lọ́wọ́ níbi ẹ̀yọ kan péré tí ń bẹ́ ń wò tó yẹ pé university lọ́wọ́ àwọn wá ní gbogbo everybody kọ́nà àbújẹ́rẹ́gùn wá browse ẹnìkan wá browse Christian ni wọ́n fẹ́ send lẹ́tà kan lẹ́tà yẹn ní ti ń bẹ́ẹ̀ nú ẹ̀ òun náà ni pé ọmọ ìpásọ̀ kan lọ́kọ́ láti wò church kan ó ní ọmọ yìí ó ń wá ìrànlọ́wọ́ ẹ̀yin ọ̀gá lọ́gà níbi iṣẹ́ wọ́n fẹ́ gbaṣẹ́ ó dákọ̀ rẹ̀ ó ní ọmọ yìí ó bẹ̀rẹ̀ ti ṣọ́ọ̀ṣì àwọn ọ̀dọ̀ ni wọ́n wá dìde ọmọ Ọlọ́run ni nǹkan kan Christian gidi òtítọ́ ni so ibikíbi tí lẹ́tà ìbádé tó wú ní kọ̀ṣà ni direct to anybody wà ní ibi tí lẹ́tà ìbádé ẹnikẹ́ni tó wá rí lẹ́tà yìí kó bá mi àṣìṣe ọ̀nà bí òun ó ṣe ríṣẹ́ ẹnikẹ́ni tó bá yẹ wọ́n á mú wípé káàsọ wípé àfa àlọ́wà kọ́ àfa àmọ́sá ìmọ̀ àmọ́sá sì kàn lọ́kọ́ ṣé èèyàn ní máa rẹ́rìn pé ta ni kájọ́ bá ṣe lórí lẹ́tà rẹ̀ òun tó sọ wípé pásítọ̀ lòun rẹ̀ àdírẹ́sì pé church báyìí òun ni pásítọ̀ church báyìí òun wá ń sọ nípa ọmọ ìpé ọmọ tí wọ́n á church dédé ni ọmọ Ọlọ́run ni Christian òtítọ́ ni ipa bẹ́ẹ̀ ẹnikẹ́ni tí lẹ́tà ìbá dé ọ̀dọ̀ rẹ̀ ó sì mú lọ àwọn ibi tí wọ́n wáṣẹ́ sí ẹ̀dá kan sáà lè kọrú lẹ́tà lé ọmọ lọ́wọ́ kó fi wáṣẹ́ ní orúkọ ìmọ̀ mọ́sáàsì kan àbí ìdí ìrùlé ike kan àbá àfa àgbà kan ṣé ó lè lọ tó bá kọ ọgbẹ́ tí ó sì jù náà ti lọ ọ̀rọ̀ àfa àlè kọ́ tọ́lá àwọn product ṣe ń bẹ lọ́fíìsì àwọn product àwọn àfáà ni àwọn product mọ́sáàsì ni àwọn product ilé kéwù ni níbi ọdún mélòó kan ṣe sìn nínú ìrìnàjò mi sí gbogbo àwọn àfáà ní north mo wá dé Kano wọ́n fẹ́ kí n lọ ṣàbẹ̀wò commissioner for religious affairs nígbà mo dé ọ́fíìsì ẹ̀ lọ́ba ń sọ òyìnbó sí mi ìbílẹ̀ ń sọ òyìnbó lẹ́nu bó ṣe gbọ́ mọ́ nígbà yàrá bá ní ṣe ẹ tiẹ̀ lè sọ Arabic mo ní èyí mo máa sọ jù gan nu bó ṣe tẹ̀jẹ̀ sí Arabic àná ẹ jẹ́ mọ̀ yìí pé wọ́n á fi certificate ìbò gbà èbó tá a jọ ń sọ síra wa èmi bí mo ṣe gbé ìbò mọ́ èbó rí ọjà gírí dáadáa odidi commissioner for religious affairs ṣùgbọ́n wà tó di bí lágbára ọ̀hún sọ sókè ìbò lágbára òun ló wá sọ fún mi wípé ilé kéwú kan bẹ ní Kánò wọ́n padà sàbẹ̀wò ilé kéwú yẹn o ilé kéwú rẹ̀ pé ibẹ̀ ni Abubakar Gumi ti jáde bàbá Gumi ò ní ilé kéwú yẹn bẹ ní Kánò wọ́n sọ fún mi pé ilé kéwú yẹn gbogbo ògbà tí wọ́n ti ń dìbò tí wọ́n ń wọlé
ilé kéwú ní sábà máa produce commissioner for religious affairs ilé kéwú even product ilé kéwú náà ni òun ilé kéwú wọ́n fi gbà á nígbà táwọn afá ń bẹ lágbára ebi ní lẹ́gbẹ̀ẹ́ wọn bí ta ti sọ Yorùbá ebi board of Arabic ń bẹ́ẹ̀ nígbà wọn afá gbórí jáde board of Arabic gọ́ọ̀mẹ̀ntì ìsanwó rẹ̀ wọ́n náwó lé lóko tó bá déjì so gbogbo ilé kéwú nítumọ̀ kínáde ẹ̀yà àfà bẹ́ẹ̀ ṣe tóbi tó bẹ́ẹ̀ ṣe pọ̀ tó lẹ̀ káàró jẹrẹ tí kò sí board of Arabic ní Lagos kò sí ní Ògùn kò sí lọ́ṣun kò sí lọ́yọ̀ kò sí nígbà kò sí láwo gbogbo ilẹ̀ ìwà kò sí mẹ́ta tó síbẹ̀ board of Arabic Sharia court ó wà ní dẹ́kun ara mẹ́wọ̀n Sharia àti yídà ebi tó bá wà fún òṣòṣèlú ni ẹjẹ́ àmọ́ òṣòṣèlú àtẹ́yìn ẹ̀tẹ́ ẹjẹ́ aṣíwájú wa tí ẹjẹ́ àfà imam and alfas ẹ̀dá sí politics kò ṣe ìta àbá ń ṣe ẹnu àbátàgbà bá kálá ṣe kíni láṣẹ ń bẹ̀ àlẹ́ kó gbogbo muslim woman rìn wọ́n lè yí tí bá ń ṣe àní mùsùlùmí mẹ́rin tí mùsùlùmí ní méjì tó burú jù ń bẹ 1 2 3 1 2 tó burú jù ń bẹ táwọn fèsì lọ́wọ́ tó burú jù ní ìṣòro wá pọ̀ o nítorí kò sáà sọ̀rọ̀ ìlú gan àárà tó pẹ̀ka bẹ̀ẹ̀ méjì tó burú jù ń bẹ ni mo sọ yìí ìdá ìlú olúwo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹbọ torí báwo la ti rẹ́sẹ̀ Islam táwà díwájú ọlọ́tọ́ wọn lòun ọ̀gbá ọlọ́wọ́ ọba Islam ìjẹ̀jẹ̀ yòó nígbà rádára nígbà tí a bá bẹ̀ bọ́ mọ́ ọ̀ràn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́rọ̀ òṣèlú tó já wa kulẹ̀ kò dẹ̀ sí tá a lè ṣe bá a ṣe máa yọ̀ lẹ́rìí tá à ní rẹ́tọ̀ wa gbà tí àwọn àfọ̀bà líìdì wa tó ní mí nì ọ̀dà ìdí táwọn àfidá tá a dálẹ̀ lẹ̀ ibi nítorí láti challenge our normal structure pé structure yẹn very powerful than political structure ní ọjọ́ tí àwọn àmọ́ mọ́sálásí ti mẹ́lẹ̀ ìbáyìí àti láti bíbẹ̀ àti jímọ̀ abẹ̀ tí wọ́n bá fẹnu kò lábẹ́ structure kan lábẹ́ institution kan tí wọ́n gbọ́ra wọn yé kò sí olóṣèlú náà kò sí pátì náà wọ́n bẹ̀bẹ̀ ni kan tó dé ifo council àtàwọn ọ̀nà rí jẹ yàtọ̀ sí níbi area ibi tó yẹ kí kristian lọ bá pọ̀ jù sí o àti kristian náà fọwọ́ lálẹ́ ń bẹ́ àmì ìta ìjọba àwọn alápọ̀ jù sí mẹ́ mùsùlùmí òní òní lọ mọ́sálásí yóò lọ mọ́sálásí ọmọ ìpínlẹ̀ sáṣọ ìkókò ọlọ́rin tó máa bẹ́ẹ̀ lọ bẹ̀tì lónìí ayọ̀ politics ilẹ̀ pátápátá humanitarian tí ń kó àwọn èèyàn lọ sí chọ́ọ̀chì ayọ̀ torí ẹjẹ́ kábẹ́rẹ́ rí ìṣòro tó jẹ́ ẹ̀gbọ́n ọ̀gá ìṣòro tí mùsùlùmí nílẹ̀ káàró òjìrì lónìí ìṣòro ẹbọ ibi tí mo ń tó fi sí aláàkọ́ ni pé bàbá lọ bàbá bọ̀ tẹ́ bá ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa kò sí fọ́lọ́wọ́ bá mi sẹ́wà yọ́ bá gbé ẹ̀jẹ̀ ni mo fi òṣèlú ṣe èkejì nítorí pé báwo lè ká dáa tó tí kò bá ti ṣe power kò sì bá ti protect tọ́da ká gbé kalẹ̀ ká àṣẹṣẹ dá àṣegbádá tí kò bá ti ṣe jumping politics ọ̀rẹ́ ẹ̀gẹ́ bíi ilé olúfin rẹ̀ tí wọ́n bá kọ́lé kalẹ̀ tán wọn ò tán wọn ò ṣe roofing kankan inú ilé yẹn fáwọn wà mẹ́ o gbogbo kan tí wọ́n bẹ́ẹ̀dì mẹ́mẹ́ o kitchen mẹ́mẹ́ o wọ́n tẹ́ rọ́ọ̀gì síbẹ̀ tó wà pa wọ́n fa iná kò sí tí ò sí mẹ́ wọn ò wá ṣe roofing rẹ̀ sẹ́mi tí ó bá gbótọ́ da jẹ́ mẹ́ o òjò ọba tiẹ̀ jẹ́ òòrùn ló tó kéde ó lè gan wá ti rí bí ó ṣe gun kéde yóò kó tó bá fẹ́ kó protection lẹ́yìn ẹ̀bọ protection ní politics jẹ́ fún Islam a sọ wípé afẹ́ lọ bá Christian ó ká jẹ̀gẹ̀ balẹ̀ lórí Christian dìbò fáwọn èèyàn tiẹ̀ àwọn olódìbò fáwọn èèyàn wa bá a ṣe tó bá a ṣe pọ̀ tó káwà bẹ́ẹ̀ nínú authority àti ní protection torí màtí ó bá lùmájọ dúró wọn kálukú ó lè béèrè ẹ̀tọ́ fáwọn èèyàn rẹ̀ déédéé kò wá ní jẹ́ pé majority yọ wà máa sáré tàn minority lẹ́yìn nínú òṣèlú àti inú agbára ìjọba sọ́dọ̀ bẹ́ẹ̀ politics àfiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì nítorí èyí nǹkan ẹlẹ́ẹ̀kẹta òun náà ni humanitarian Muslim ó lack níbi ìyẹn tó burú jáyò ìyẹn ni pé àmójútó nítorí ọ̀rọ̀ humanitarian ìrọ̀lọ́ gbogbo ètò sàkáàtì kalẹ̀ ẹ lọ gbogbo àwọn ìran mẹ́jọ tọ́lọ̀ ní kí sàkáàtì kọ́ lọ sọ́dọ̀ wọn humanitarian gbogbo ẹ̀ ìyẹn ni pé ká ṣe èèyàn náà kọ́ lè pé àmà káyà sí fẹ́ni tẹ́bí ń pa àmà ṣe wá sí fẹ́ni tí ò ló jẹ tí ó jẹ kò ní gbọ́ bọ́lá sì gbọ́ kò ní olókun tí ó fi lò ó humanitarian yẹn ara ẹ̀sìn wa tó jẹ́ ìpìlẹ̀ ni ló jẹ́ pé tẹ́ bá ń ka òkú ẹ̀sìn márùn-ún bọ̀ àárín ló dúró sí ọ̀rọ̀ owó o jẹ́ ìpìlẹ̀ humanitarian ọ̀rọ̀ 90% rẹ̀ owó lẹ́bi sí kàbí sọ́kọ́ owó tẹ́lẹ̀ sẹ́bẹ̀ owó lẹ́bi sí tí a bá ti sówó gbogbo humanitarian bàjẹ́ àwọn èèyàn nígbà tí mùsùlùmí ní ìdí humanitarian service yìí wọ́n àrí ní mọ́sáàsì wọ́n àrí lọ́dọ̀ àfáwọn òrìlọ́dọ̀ wá sí wọ́n àrí ilé kéwú torí kò sówó ẹ̀yẹ kí sọ́dọ̀ ọ̀gá fún àtọ́lọ́fà fún wa ní politics lágbára ọlọ́run humanitarian ọjà níbẹ̀ déédéé tá a nídìí wọ́n wọ́n jáde látàgbà mọ́sálásí ọ̀ṣọ́ problem àwọn èèyàn náà masses ni ọ̀sẹ̀ tó lè sọ́ọ̀fù problem ọdún gọ́ọ̀mẹ̀ntì lọ àwọn àṣì gọ́ọ̀mẹ̀ntì wọ́n sì máa jáde kó mẹ́sìn náà nù ètò àṣẹ kú mẹ́sìn yóò máa bẹ̀sẹ̀ jẹ́ ní nígbà tí ọba lóko sí níbi abala humanitarian Muslim lack aláàkì zafisi yẹn ní táàfìsì mọ́mọ́ tí mo wú tọ́pọ̀ ẹ̀mẹ́yẹ ìmáàmù tó pé kò nọ́kàdà gan ẹ̀mẹ́yẹ tó pé kò ní kẹ̀kẹ́ gan ìmáàmù rẹ̀ ni ẹ̀mẹ́yẹ ìmáàmù ní bẹ́ẹ̀ lẹ́yìn pé yọ sọ lọ láàárọ̀ ni bí ọba gbọ́ kadà yọ lọ oko orí yóò ti máa gbóná ní ọwọ́ alẹ́ ṣé ìhùn lẹ́ni ọ̀rọ̀ ayé lẹ́yìn kó kírun kó jáwá kó kírun àṣùbà
kọ́kọ́ ní oko tọ́ba wálé láti wá kí ìrun alẹ́ èsè ara yóò lóde òfìkì ṣé ìgbà yẹn náà aráyè ìtẹ́ni máa mú un ṣe sáfìsì máa fún àwọn èèyàn tí ń bẹ lẹ́yìn ọ̀pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ ìrun lásán làwọn afáàn kí ìrun lásán lókù gbogbo kánsẹ́lì kán parí ìjà kán mójútó any problem tó bá fèsì mùsùlùmí ládùúgbò mọ́sálásí ẹ̀rí wọn sẹkítẹ́rì àti mùsùlùmí tí ń bẹ ní area rẹ̀ ni gbogbo pátá ní any problem àti problem ẹ̀sìn àti problem ilé ayé wọn nítorí pé wọ́n gbẹ̀sìn gbogbo pátá wọn kò wá mọ́sálásí tó kàn gbèsọ́dọ̀ wọn ìtajà àti ẹ̀bá tó yóò gbèsè lọ sí center lọ́yà central mosque ìtajà àgbà central mosque yóò gbé lọ sí state bó ṣe kó rí nìyẹn kò sí mọ́sálásí kan lóbi tó lè sọ̀fù problem àwọn èèyàn ìyẹn náà fi lọ ṣọ́ọ̀ṣì ní ẹlòmíì fi sẹ́kù mùsùlùmí àti ìsìn ìkúṣe kódà náà ló sọ ẹlòmíì lẹ́lẹ́bọ̀ kí ni tọ́pa rẹ̀ wọn náà ní resources arijan alkawadir ìyẹn ni wípé ọ̀yẹ̀ ká ní resources torí náà wọ́n fi máa manage èèyàn tó bá pọ̀ tẹ́yẹ̀ bá ti pọ̀ wọ́n lè di service health service táàbà ní health resources ìyẹn ni pé ká ní nurse ká ní doctor ká ní àwọn expert ní orúkọ ẹ̀sìn wa ní ilé sáàfù àwọn tí ń bẹ lẹ́yìn wa àmọ́ tó bá lọ sáàfù wọn ní ṣọ́ọ̀ṣì ní nǹkan tí mọ́sálásí òde ìṣègbè ní tó lè provide ẹ̀sìn pé táwọn èèyàn bá parí sáfìsì ní tó kù ní pé kọ́ńtọ̀ resource inú omi pẹ̀lú resources pọ̀ ní gbogbo field láti nídìí ọmọ gbogbo field àti engineering field ni o àti ìtọ́jọmọ́ medicine nursing ìtọ́jọmọ́ mechanic gbogbo field pàtàkì tí ń bẹ school pàtàkì láti nídìí káwọn ọmọ wọ́wọ́ ń bẹ so oníjọ́ta abala dáṣọ́ òṣèlú gan wọ́n á ní ká mú ọmọ tó ní àwọn certificate kan wá ìsáàbì lámọ̀ skinny lámọ̀ fàálẹ̀ ìsáàbì lámọ̀ fàálẹ̀ ọmọ mélòó làwa ní sáà lọ́mọ tó lè ṣiṣẹ́ ní central bank and north sáà ní ọmọ tó lè jẹ fíìsì university five chancellor sáà lọ́mọ professor mélòó la ní táwọn afáàfà bí àwọn léèrè nínú àwọn jókòó mítì ni wọn tán láwọn sí káàkiri ordinary lawyer lásán tó bá dàsìkò náà wọn àmọ́ wá lọ́yà káàkiri kò sí lọ́yà ń jòkó àwọn ìṣòro mẹ́rẹ̀ẹ̀rin yìí ìṣòro tó fa wọ́n lè pọ̀ jù mẹ́rẹ̀ẹ̀rin lọ àríkà mẹ́wàá o ṣùgbọ́n mẹ́rẹ̀ẹ̀rin yìí tó bá síwájú máa yanjú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́rin yìí yọ fà sẹ́yìn máa yanjú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ká tó wọ́n pé ìṣòro wa ní ìṣọ́ ọgọ́rùn kan ni táàbàrí mẹ́rin yìí yanjú 96 yòókù kò ní kàkà tí ó ṣe bá a bá ti jẹ́lẹ́bọ àárín àwọn àtọ́lọ́ ti dàrú a sì látùbọ̀ tán bá a bá ti fòṣè ìlú náà àárín àwọn àti ìlú ó ti dàrú àní sẹ̀ni bí ìlú a máa sẹ̀ni bí ọmọ ṣẹ́ ọmọ lẹ́yìn ẹrú kí wọ́n á nìtúmọ̀ ẹ̀sẹ̀ sẹ́yìn ṣẹ́tẹ̀ fi ń sẹ́rú ẹlòmíì tá a bá ti ní humanitarian àwùjọ òní ṣe é gbé mùsùlùmí sẹ́yìn jàmáà ní torí nídà wà ń bẹ ọ̀gá wà ń bẹ wọ́n ti máa pè ọ̀nà ọ̀gá wọ́n wá sáré lọ bọ́ níbi ìṣòro ilé ayé rẹ̀ wọ́n wá ní òní ajẹ́pọ̀ ọ̀gá rẹ̀ síbòmí ẹlẹ́kẹrin àwọn dókítà tí wọ́n tọ́jú ẹwà àbùkù tí ń pa ẹ̀mẹ́yọ́ ńlá wà ní ẹ̀mẹ́yà àfà máa fà àti tóbi tóun káwá sọ pé pásítọ̀ ní ọgbẹ̀bí àbí ní ọ̀tọ̀jú ìyàwó rẹ̀ tọ́jẹ́ pẹ́lẹ́ àní àbí tọ́jẹ́ olùborí ní orúkọ Jésù ní wọ́n àfihàn àsopọ̀ kó sí abẹ́ rẹ̀ wọ́n á máa bùn lọ́rọ̀ tọ́ ìkó tó nǹkan tó bá kú lọ́sọ̀tún tó yóò tó rò pé ẹ̀sìn wo làwọn náà wà ń ṣe káàkiri báyìí all resources lágbọ́dọ̀ ní gbogbo tí wọ́n máa fi ìwé ṣe lágbọ́dọ̀ ní ìyẹn lágbọ́dọ̀ pé I need the standard university kì í ṣe university àkàdá nítorí business lásán missionary university pé nítorí nísàn àti jẹ́ kí mùsùlùmí ní gbogbo tó ẹ̀kọ́ ní kí sáwọn tí wọ́n gbàṣẹ́ ìjọba tán tí wọ́n ní kankan tó ṣe fún Islam wọn pé tààrà lásán ni wọ́n mọ̀ kí sáwọn tá ti sòkè tán gbogbo àwọn tó yẹ rí ìtàn sòṣèlú ọ̀sẹ̀ nìkan tó gba institution àlùmọ̀ kọjá ní wọn òfin mọ́kílá ní ìdí láti máa lọ ìbáwọn fún nǹkan òfin kò sẹ́kẹ̀tẹ̀ ní wọn tó ní lídà wọ́n lọ sòṣèlú wọn tí ń wá ajé àmù personal interest ní wọn lọ sí ibi politics everybody ti ń bẹ́ politics in north kò sẹ́kẹ̀tẹ̀ tí ọ̀dà àfáà rẹ̀ nù àwọn afọ́ ọ̀rá rẹ̀ wọ́n àti ní bẹ́ẹ̀ àwọn afáà wà òsè ní certificate ń bì tí wọ́n fi lè gbaṣẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn afáà náà bẹ́ẹ̀ náà tí ó ṣe kéde certificate ṣùgbọ́n pàtó wájẹ́ pé àwọn afáà ń jáde sóṣèlú nǹkan kánà ń bẹ òṣìṣẹ́ tó bá gbé certificate yóò padà sọ́dọ̀ wọn ni tìlé gbogbo ìṣòṣìṣẹ́ ta ní kódà àwọn ọmọ wa ti ń ṣe òwò tó ń lówó lọ́wọ́ àárín control àwọn afáà dájú kó kalẹ̀ ló ní àwọn ní àgbà mùsùlùmí ilẹ̀ Yorùbá àwọn là ń darí àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá àwọn là ń darí àwọn ní aṣojú mùsùlùmí Yorùbá ẹ̀sìn máa wò àwọn lọ́yà àwọn lọ́ọ́ dá ti hálẹ̀ lọ́tọ̀ ni wọ́n pè ní association of muslim lawyer abẹ́ wọn lọ́yọ̀ kọ́ wà ṣùgbọ́n káfíńsì islam àti àtẹ̀rí ẹ̀ ní ilẹ̀ haúsá àti jama'atu muslim ti ń dálẹ̀ nítorí àti kó gbogbo mùsùlùmí ilẹ̀ haúsá jọ abẹ́ wọn gbogbo lọ́yà wa abẹ́ wọn gbogbo lecturer wa abẹ́ wọn gbogbo politician wa abẹ́ wọn gbogbo àwọn olùṣòwò náà wà àwọn bàbá yẹn kò sí ètí òun lè jáde náà kò sí ètí òun lè pè kò sí gómìnà náà kò sí president náà àwọn tí wọn kọ àwọn lọ tọrọ lọ́dọ̀ wọn ni àwọn máa wójú rere wọn tá bá wọn fún wa sí pé ká sí wá sí àní ọlọ́rọ̀ sọ àti ká máa lè dìmọ́ ara wa ká máa bára wa jà ká máa búra wa káàkiri èyí lè já ronú sí o ẹgbọ́n kò possible kí èèyàn ogun mọ́tò
tọ́jú pé mọ́tò yẹn kò lè jáde kúrò ní ìlú nítorí ẹnu àlàáfíà àti ìbẹ̀ lára rẹ̀. driver kò lè sún mọ́tò ń kọjá mẹ́ẹ̀lì kan ọwá ló ń gùn lé Èkó àbóǹgbọ̀n lọ Kánò. tí a bá fẹ́ ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá yìí lónìí àwọn changes tó normal gbọ́dọ̀ ṣẹlẹ̀ adẹ̀ tí ń pariwo ọjọ́ ti pẹ́ ẹ ṣàwọn àtúnṣe dípò káwọn bàbá wa ní League of Imam and Alva kan ṣe àtúnṣe yìí a rí i pé ẹnu tí wọ́n rí páwọn lè ṣe ni wọ́n dojúkọ àwa bú wọn. ẹ correct mistake yìí yọmọ bọ ojú ẹ̀sìn jẹ́ wọ́n rí correct wọ́n ní àwọn fẹ́ mọ ṣàpọ̀nlé kọ́mọ́bàṣá sí wà lásà. kò wá lè rọrùn fáwa pẹ̀lú irú tí bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá lónìí káwá jókòó sí nìkan tó ti máa sọ̀sọ́kúsọ pẹ́ ẹ̀sìn tó yẹ pé ìyẹn gan kò ní jẹ́ arójútu àti sọ̀rọ̀ nípa àṣòro tá a ní àti bí a lọ tó tọ́nà bára yìí. tí n ta tí wá jókòó tá a ti ń sọ̀rọ̀ tí ọ̀dà nípa àwọn sàbí ànábì tá a sọ̀sọ́kúsọ tá a ń takura wọlé lórí tá a ń lo pọ́lísì tá a bẹ̀rẹ̀ sí máa lo ìjọba ní ugbó tá a máa lo ní ugbó. tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn bàbá tá a wí àwọn bàbá tá a bá wí ló jẹ́ sọ pé àtàkà bàbá wọn mélòó ní bẹ́ẹ̀ jòkó mẹ́nu wọn ṣé gbogbo ilé kí ó bẹ́ẹ̀ jòkó bí ṣé Lagos State ṣó bẹ́ẹ̀ jòkó ìfún Ìlọrin ẹ̀bọ̀ àjòkó ìyẹn mélòó ló kù ní jòkó tẹ́ni ká máa jókòó mẹ́ ká máa dàmì ilẹ̀ ìyẹn mélòó ṣé tá a bá mọ ọbẹ̀ gan ẹnìkan ní ẹ̀kẹ́ lọ bá wọn ní pàlọ́ ọ̀mánsà bá a kọ́ lẹ́tà ìṣẹ́wọ́n sì ní ẹ̀gbọ́n àwọn òdìlẹ́ta wọn ká lọ jókòó tí a lè jókòó tí a bá lọ jókòó tí a fẹ́ create problem tó pé a ní kó bí problem yẹn tó kàlùkò fi tásìkò nípa kó fi tó láti padà sọ́dọ̀ Ọlọ́run bá rẹ̀ a bá wọn jà àní asọ èsì ti the fact àwọn táwọn sọ̀rọ̀ yìí gbogbo abáta láti bí tá ti ṣe Ọlọ́run lábàá Ọlọ́run rẹ̀ gbà gbogbo ẹ̀yìn gbogbo àwọn tẹ́ rí ní League of Imam tuntun lórí gbogbo kárí lórí títí sí Ọlọ́run ká tó yàn mí mufti kò sí ilẹ̀ Yorùbá kankan tí ó sì jẹ́ mọ́ ẹ̀wà ń bẹ̀ a sì ní sùkúù lọ rẹ̀rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà làdá òṣùtù lẹ̀ bí bá ṣe sọ̀rọ̀ kì í ṣe mufti ni mo fi dájà náà lẹ̀ jàmbá tó àwọn mùsùlùmí jàmbá tó ti dájà láti 1994 33 years rẹ̀ àwọn ilé activity wa ń bá lọ dọ́là jọ́ọ̀ ti ta àwọn olùgbé lọ́wọ́ jíjà máa ta àwọn ọ̀pọ̀ ju program mufti lọ ẹ̀ka kan ní mufti mẹ́ nígbà wọn mú àgbòdì àdìgẹ̀rẹ̀ ẹ̀yà lọ sẹ́ta àwọn ẹwà ọmọ kí wọ́n wo iṣẹ́ ọlọ́tún lọ Sheikh Abdul Fattah Imam Secretary gbogbo àwọn olùdámọ̀ tẹ̀rí mẹ́rin pátápátá àwọn tó ti pè mí ní àná ìpé ká máa bọ̀ wá sọ́dọ̀ àwọn ènìyàn dákọ̀ rẹ̀ kí ló máa bọ̀ àwọn èèyàn tẹ́ wọ́n yá máa bọ̀ inú àwọn dùn ó sí ibi kankan tí mọ́sálásí máa ń bẹ́ẹ̀ tí máa mú bẹ́ẹ̀ táàní yọjú sí ẹ ẹni tí ò yọjú sí ẹ tó bá lóhùn níṣòro á lọ bá dúkà pàjọ́ jókòó ni ìdá àgbẹ̀ ṣe nìyẹn o àlàyé ọ̀tẹ́ nìkan o a sì ní ṣe ẹ máa sọ nípa bàbá táwí o ẹ sáà bàbá wọn ní ó bu wa lórí o kò sí kankan náà bàbá wa ti ń bu wa Islam dín náà kò sẹ́yìn kan ti ń bu wa o gbogbo àwọn mọ̀dẹ́rẹ̀ Sheikh Abdul Fattah ìtìóbi lọ́bì sí máa bí àwọn ọmọ ẹ̀mẹ́ mọ̀rìkàsí ń bẹ láàrin wa àwọn ọmọ Sheikh Adam Alilori wọn bẹ láàrin wa àwọn àdàbí yóò wọn bẹ láàrin wa Sumura ń bẹ láàrin wa kò sí tí ó sì láàrin wa ẹ sì máa gbọ́ ní àárín wa tẹ́ ẹ̀rí wọn súnà gbogbo wa àtàwọn tó para ní súnà lásán àtàwọn tó para ní súnà Sufi ìyẹn pé Sufi ni ní àmọ́ tí bá rí lẹ́rìí ọ̀rọ̀ náà àtànàbí ìgbà láwọn onímọ̀ náà ni àwọn àṣetàkùnra wa níbi abala wọn ibi tí differences bá wà àwọn òwú bẹ ibi tí gbogbo wa ní ìdí ká ṣiṣẹ́ lórí ìdáná bẹ́ẹ̀ ṣe àwọn ọ̀dẹ̀ ṣe òṣèlú níbẹ̀ yẹn ní ọ̀nà tí ò ní kó bá tá à ń bá lọ ọ̀nà tí ó bá ṣàǹfààní fún gbogbo mùsùlùmí Yorùbá àwọn òṣèlú àgbọ̀ yẹn dáadáa àwọn ìbáraẹni ìdílé inú àwọn àdéhùn àwọn ń ṣe òṣèlú kí n pa àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ṣùgbọ́n òṣèlú náà tí ó lọ yóò bá sọ̀rọ̀ àníìdí sọpọ́ọ̀tì àwọn ọ̀dẹ̀ sọ pé sẹ́yìn máa gbógun tẹ̀sẹ̀ nǹkan báyìí ní mùsùlùmí fẹ́ nǹkan báyìí ní mùsùlùmí fẹ́ níbi táwa wà àrùsèlú gbíjà mùsùlùmí bẹ́ẹ̀ wallahi alazim bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí bí àwọn òṣè tóbi tó nílùú kọ̀ọ̀kan ní òṣèlú ṣe fẹ́fọ̀ mùsùlùmí nígbà sí owó ìlú orí ṣe ètí mùsùlùmí bá sọ ni wọn àti bí olóṣèlú náà dá tí ó yẹ wọn ò lè tẹ́kì sí òṣèlú wọn ò wo ti Islam nípa àwọn ènìyàn àwọn akọ́kọ́ jẹ́ lẹ́fù ilẹ̀ Yorùbá wọn máa bá àtàwọn ènìyàn ibi tó kálukú wà àrí orúkọ àwọn àbẹ́rẹ́ àtọ́ kálukú wà orúkọ àwọn tọ́jẹ́ tó ṣèlú kò sáré fẹ́ràn àtọ́ta kò ṣèlú àmọ́ ṣèlú ó ní bá ṣe gbé lọ́nà tí ó lè bá disturb sẹ́tọ̀ pọ̀ òṣèlú lè jẹ́ ẹ̀ka iṣẹ́ kan ni iṣẹ́ tá a ní sí ilẹ̀ ọkọ̀ iná ìmọ̀dé dákọ̀ ẹ̀ pé òṣèlú humanitarian àwọn ògbógun tẹ́bọ̀ kìí ṣe ogun ká máa pààyàn á ṣàlàyé ẹ̀ báwo mùsùlùmí ó sì jáde kó lu ẹbọ kìtàbù àti súnmọ́ láti dòrè lórí nítorí bá ti wí tánú ìbáwí àwa gbogbo sàábì àdúgbò àtàlọ̀ gàtíà àdúgbò àwọn sọ̀hábà ẹnikẹ́ni tó bá ṣe mistake inú tàwa pẹ̀lú ẹ̀kọ́ akọ̀rẹ̀tẹ̀ yóò sì gbà ìjókòó bá àdá lẹ́nu kọ̀rẹ́ síbi kankan tí mùsùlùmí bá wà tó bá sábà wa àdá lóhùn especially ìmáàmù àtàwọn àfà nígbà bẹ́ẹ̀ mo fásitì kò ní sàlàyé fáyé mùsùlùmí pé abala ibi tí nǹkan kù sí fún mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀já mójútó gbogbo tó bá wà ń tí ń jẹ́rìn ẹbọ ẹ̀já jìnnà sí. Number 2 ọ̀nà tọ́yẹ kágbà dá sí politics ó yí àwa o mo sì believe pé ó yé bókàlùkù ṣe sòṣèlú ẹ̀tọ́ ó yé wájú ara wa lọ àwọn tá a jọ jókòó àfún àwọn aláìdí ọ̀nà tá a lè gbà dá sí rè àwọn bí yìí àti ètò dá sí àwọn bí báyìí ẹ̀já dá sí báyìí lọ́nà tí n tá sàmọ́ lé ni pé kí wọ́n mọ̀ ní pé àsì ń bẹ̀ bó láti fẹ́ dá sí àgbọ̀dọ̀ máa ń lẹ́nu ní gbogbo ìjọba àti ti federal àti ní ìsàlẹ̀ àti ní ìtọ́kàgbọ̀nsẹ̀ yẹn ni pé state
local government àwọn dàgbé ìlú tí a lọ́nà tí kò ní bá Islam wa jẹ́ kò sì ní bá ìjọba nìyẹn wa kò ní bàjẹ́ kò ní sọ adó oúnjẹ kújẹ dasi àwọn sẹ́fà wọn wa alẹ́ lọ́nà ògbó olóṣèlú nígbàgbé lẹ́nu gbogbo tí láti lẹ́nu àṣẹ lọ́nà tí yọ bá yọ ọmọ ọlọ́run ọba nìjọba mi nípa bẹ́ẹ̀ àwọn ogbó ọmọ ìyá ní abala humanitarian náà afẹ́ wá ogbó ọ̀nà ká lè ran ara wa lọ́wọ́ wàtà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ ìlú wàtàkùwà ká lè ran ara wa lọ́wọ́ àjí ètò sakat níjókòó league of imam tó tọ̀ yé àwọn àfa wọn wà máa lo ìmọ̀ wọn àwọn sàfà kankan bá àfa àbá jẹ́ àfa àsúnfí ọ̀sàrì tíráka wàá sọ̀mọ̀ rẹ̀ àfa àsúnà àbí sálàfí ẹ̀rí lọ́sàmù wa ètò àwọn máa ta ìròrí rẹ̀ fún wa máa wàá mú ẹ̀rí ẹ̀ wá sọ̀rọ̀ ntọ́ka tí a ní pé Islam gangan alukur'an àtàdís ọ̀rọ̀ ànádì àfa àwọn aṣọ àfa tó wá ní òun ní òun takò Ọlọ́run àbọ̀ òun takò ànádì kò sáyè fún níbẹ̀ o sáyè fún àwọn afi sọ̀tẹ́ kẹkẹ lẹ́ẹ̀kan sí ní ìbá sọ̀tà wa yóò gbèsè náà yóò àwọn táwọn mẹ́mẹ́ àwọn kì í ṣojú ẹ̀yìn sẹ́ni kẹtẹ́nìkan lè gé tó lè disturb train tẹ́rí tó sí yẹn unstoppable video màálù tó dúró lójú ọ̀nà train ilẹ̀ ní òpin ẹran rẹ̀ caterpillar gbogbo ara rẹ̀ kékeré ní unstoppable ni train tọ́lọ́run ní unstoppable ni tọ́wọ́ bá lè support wa dúnà yẹ ọlọ́run ó ti tó lẹ́jọ́ support wa wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa ala sahbihi wa sallam.